ìdáwọlọ́lá fún ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá and the entire Federal Republic of Nigeria. Congratulations to them. ẹ jẹ́ kí mi wò báyìí ká tó fi yẹn joyè láàrin ìlú ìyẹn gbọ́dọ̀ níṣẹ́ rere kan tàbí iṣẹ́ takuntakun kan tẹ́ni yẹn ń ṣe pàtàkì mo kọ́ àmọ́ alápèjúwe. mi ò sọ pé wọ́n ṣe fún barrister Tinubu ní oyè tán fún wọn but my question is kí ni ipa wọn nílẹ̀ Yorùbá kí láti máa ṣe bọ̀ wọn kó tó dòní. àwọn èèyàn mélòó ni wọ́n ti tara wọn dìde kí ni a lè sọ pé ókè o iléeṣẹ́ tí lágbájá kọ́ ní o tọ́ ní o tó ṣe pé a fi ní pé ókè ẹ worú àwọn èèyàn báyìí ló gbarú èèyàn báyìí ṣe eléyìí o kí ni a ti máa ṣe bọ̀ wọn. ẹ jáwọ́ from the culture ẹ jáwọ́ from the socio-economic importance ẹ jáwọ́ from the political àmà ti máa ṣe bọ̀ wọn. mi sọ pé. ẹ káàbọ̀ sí orí ìkànnì ẹ wo ẹ jẹ́ ká farabalẹ̀ ṣe rí fídíò sẹ́ẹ̀ wò lọ yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí gbogbo bó ṣe ń lọ pátápátá ẹ ti mọ̀ wípé táwọn bá ti rí báyà wa kì í sọ ètò àbá sọ gan ayẹpa ti ṣe wádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé àmú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré ìwọ tó bá ti subscribe bóyá subscribe o lè túbọ̀ máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré ó yẹ ká sojú abẹ́ǹkó bóyá. Congratulations o mo ti sọ yẹn bàbá tó dẹ̀ fi wọ́n joyè bóyá wọ́n ti rí gbogbo nǹkan yìí táwa ò rí inú mi ìbádùn púpọ̀ ká pé bíi ẹni tó jẹ́ bíi ẹ̀sẹ̀ tó mọ̀ pé barrister Seyi Tinubu ti ní ẹ̀sẹ̀ bóyá irú ẹ̀sẹ̀ wọn bóyá on media ni o on whatever ni o kì bá bá nà ń bẹ̀ dáadáa nu pépà ká rí ipa wọn tán bá bọ̀ ṣé mọ̀ pé n tá à ń sọ nígbà kan ni pé we want to discourage in entirety ipe akàndédé mẹ́nìkan akàfi joyè láì mọ̀ pé èèyàn máa ti mọ̀ ṣe bọ̀ rẹ̀ so irú yẹn inú gbogbo wa bá dùn láti mọ̀ kí ni ipa tí wọ́n ti kó before now kó tó di pé wọ́n á lè fi hàn joyè máa fún ní àpẹẹrẹ àwọn oyè kan wà tó jẹ́ oyè ìdílé irú àwọn àṣẹ àní oyè tá a máa ń jẹ nílé wa about 3 or 4 náà fi dá wa lọ́lá lọ́dọ̀ wa ọ̀dọ̀ wa náà ti ń jẹ akọ̀gun ọ̀dọ̀ wa náà ti ń jẹ olúọdẹ wọn mọ jésà nílé wa mìíràn ti ẹlẹ́ẹ̀kẹrin máa yí padà wọ́n jẹ àrò di 4 nílé kan ní olúọdẹ à ń jẹ olúọdẹ à ń jẹ ẹ̀sà àwa là ń jẹ akọ̀gun àwa là ń jẹ àrò àwọn ẹ̀gbọ́n mi ń gbọ́ bí n ṣe sọ̀rọ̀ yìí ṣe ti gẹ̀ẹ́tẹ̀ no because of our influence torí àti máa ṣe bọ̀wọ̀ àti àwọn ipa wa nínú ìlú ọba agun ẹ ti gẹ́jẹ̀ sìn iná fi kì wá pé òsí lóye joyè òsí lọ́lọ́ta ó lọ jolú ọdẹ ó kù tó pọ̀ gan ṣàkóńbárẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so irú àwọn náà tá a bá kì wọ́n ó yẹ ká lè rí bí kan kì wọ́n mọ́ ti pé ipa tí wọ́n ti kó nílẹ̀ Yorùbá ni àbí influence pé bàbá wà ní president ó yẹ kọ́ mo lè ṣe dáadáa la fi gbé wọn síbẹ̀ gbogbo àwọn béèrè bẹ́ẹ̀ ṣe pé nílẹ̀ Yorùbá bá ṣe mọ béèrè nù bọ́jú gbogbo ẹ̀ lọ congratulations àbí náà ni ó parí rẹ̀. tí ó bá jẹ́ pé wọ́n ti ń ṣe dáadáa sí àwọn ibì kan àbí wọ́n ní potential ṣíṣe dáadáa. lọ́jọ́ la wọn. yà tí wọ́n dẹ̀ jẹ́ ọ̀dọ́ sẹ́mo pé àbí ká fẹ́ gba nǹkan kan lọ́wọ́ wọn ọ̀dọ́ ni wọ́n. wọ́n máa fi tìyàn náà. wọ́n lè fún wọn lóye bẹ́yẹn láti mọ ní impact nínú ìlú tí wọ́n joyè lé lórí. bàbá for development purposes. bàbá ẹ jẹ́ kí n tẹ́ sọ ní ọ̀dà púpọ̀ ṣùgbọ́n bí tí ìbá ti ní ká ti wú gan nílé yìí pé ọ̀dọ́ ni wọ́n fine gbogbo àlàyé tẹ́ encourage pé kán bẹ̀rẹ̀ sí lu àwa ọ̀dọ́ ṣẹ́gẹ́tì láwọn ibi tó dáa especially ṣùgbọ́n before year 2000 and kila wáyé before 2023 ta ni Seyi Tinubu gẹ́tì mi ṣé wọ́n máa ṣe kíní kan lọ́nà ọ̀dọ̀ wa lọ́ba àgùnbẹ́ yẹn wọ́n á wò yín ok ẹ jẹ́ for example Oriyomi kì í sànà Oriyomi ó bíldì Oriyomi débi tó Oriyomi dé ni níbo ni wọ́n ti bẹ̀rẹ̀ tí wọ́n fi before 2023 ta ni wọ́n fine mo láì kí n tẹ́ sọ ìgbà míì wà ojúsùn ọ̀rọ̀ sùn lòkàn fújúnù láfi wò pé ọmọ yìí a dẹ̀ ti rí i pé ọjọ́ ọ̀la ọmọ yìí dẹ̀ ó máa ṣe dáadáa ọmọ dáadáa ẹja fi tó ó wà bẹ́ẹ̀ ẹgẹ́ tẹ̀ sí ṣùgbọ́n tá a bá fẹ́ wo pé ọjọ́ ọ̀la ọmọ yìí ọjọ́ ọ̀la tó máa dáa náà á tún rí àwọn ìjà sàkátà rí pé ìgbésẹ̀ àtọwọ́tọ́ ọmọ ẹ̀dẹ́ gbé mo wá láìka ọ̀tọ̀ ṣe bóyá wọ́n ti ń ṣe sáwọn ibì kan irú bẹ́ẹ̀ la ní kán náà bẹ̀nu pépà. ká tún náà kà síbi tí president Ghana náà ti ṣe sí nílẹ̀ Yorùbá. kò ṣe síbi kankan kó tó wá joyè ń fẹ́. ẹ ṣe kò ṣe síbi kankan ṣùgbọ́n tó ṣẹlẹ̀ sí president Ghana. ọ̀rẹ́ sọ́njọ́ náà. no mo mọ̀ èyí tó ṣẹlẹ̀ sí president Ghana ni tabadakọ Thomas Sankara tabadakọ Pandit Nehru tabadakọ Mahatma Gandhi tabadakọ Jomo Kenyatta Elisa Lesi wọ́n ti nípa nínú ìlú wọn nínú ìlú wọn lọ diploma wọ́n ti rí lọ́gbà àwọn ilé for example nínú ẹ̀ tó kọ́kọ́ lé òyìnbó kúrò nbí baba Kwame Nkrumah ni ó ní ẹ máa lọ ẹ fi alẹ̀ ẹ̀yàn máa wọ̀rí àdàkùn tàjẹ́ ẹ̀ tún ara ń jẹ lọ́wọ́ wa ni ó gbé gbèsè ọjọ́ kìíní ó gbé lọ́dún kẹgbà wọ́n rí pé ọkùnrin tó mọ̀ sọ ó yẹ iná wọ́n pẹ̀ mẹ́ ṣe ti understand tí wọ́n bá fi Gaddafi ilẹ̀ Áfíríkà ò ní rí bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n wọ́n mọ̀ pé báwọn ṣe ń lọ yìí tí Gaddafi lọ yìí níjà Áfíríkà rí ọ̀nà ọ̀dọ̀ wa ní Western world mọ́ wọ́n pẹ̀ mẹ́. àdẹ̀rí bí wọ́n ṣe ń pọ́n ọmọ Yorùbá lé ní Ghana bọ́n ṣe ń ṣe wọ́n dáadáa so the next thing ni kán wá joyè lọ́dọ̀ wa ń bì.
ibi tẹ́ ẹ tún lọ yẹn mo tún dùn inú mi dùn mo mọ̀ pé àdébẹ̀ diplomatic relation nìyẹn tẹ́ bá kàn ti wò pé ṣé rí àwọn kìnnìkan àti ọkùnrin. if that one is diplomatic relation there is nothing bad. There's nothing bad in Seyi Tinubu láti joyè. Oh no, definitely. Because ìfinijoyè kò ṣe assessment aráàlú assessment àwọn tó fẹ́ fi yàn joyè ni o. Good it has pé foreign policy náà ọwọ́ leader ló wà nù wọ́n ń kó ọmọ ẹ̀yìn lọ́wọ́ láti béèrè pé bó ní ká ṣe ṣe. Assessment ẹ̀ tó fẹ́ fi yàn joyè there might be promises pé okay o tí n bá joyè báyìí máa ṣe kan báyìí fún Louis. There might be okay we want him to look at this place. A fẹ́ yí ojú ẹ̀ síbi. A fẹ́ fajú ẹ̀ mọ́ra. Àwa fi joyè. Ó lè jẹ́ fún àwọn ọmọ wa. Are we doing that to corner favour? No, to seek favour. Corner and seek. Gẹ̀ẹ́sì ló ń gbọ́ ẹ̀. Kí ni difference láàrin corner favour and seek favour? Yes, you have to generalize it this time around. Good. You are talking about. Ní ìta ṣe ní Ghana náà. Gbogbo ẹ̀ lẹ́kọ̀ọ́ papọ̀. Gbogbo ẹ̀ lẹ́kọ̀ọ́ papọ̀. Tó bá ṣe pé àwa fi corner favour ni. Baba Olúnlọ́yọ̀ of blessed memory wọ́n sọ̀rọ̀ kan. Wọ́n nígbà táwọn di commissioner for chieftaincy title and local government. Wọ́n làwọn rí i pé baba Awólọ́wọ̀ dọ́jì fáìlì kan gẹ́tẹ̀ wọ́n nígbà táwọn náà débi náà wà fáìlì táwọn Awólọ́wọ̀ ò rí yanjú Olúnlọ́yọ̀ ni wọ́n náà gbé fáìlì irú ẹni fáìlì tẹ́ ní kí n sẹ́wọ̀n èmi náà gbé fáìlì yẹn sẹ́gbẹ̀ẹ́. ẹgbẹ́ sẹ́gbẹ̀ẹ́ it's alright no a ní pẹ́ńbẹ̀ bọ̀ tá a bá lọ bẹ̀rẹ̀ ara dàbí alábòsí. kámi náà ní pẹ́ńbẹ̀. no sọ́kọ́ ní pẹ́ńbẹ̀ tẹ̀lé. ok a ní pẹ́ńbẹ̀ ṣùgbọ́n tá a bá lọ bẹ̀rẹ̀ dàbí alábòsí. ṣe àwọn oríṣiríṣi ìdí there are many reasons na fi máa ń fi yàn jẹ oyè wọ́n máa wo antecedent wọ́n wo future prospects wọ́n dẹ̀ máa wo àti máa ṣe bọ̀ ẹni yẹn àti ipa tó lè fún ìlú wọ́n máa wo ọjọ́ ọ̀la wọ́n á máa wo ìran rẹ̀ wọ́n á máa àǹfààní tó tún lè jẹyọ oríṣiríṣi nǹkan ni wọ́n máa ń wò kó tó lè fi èèyàn joyè nílùú and gbogbo nǹkan ìdẹ́ni is the prerogative right of àwọn tó fẹ́ fi èèyàn joyè àwọn lè mọ̀ rí nǹkan tó pé wọ́n rí ju nǹkan táwọn ń tarí lọ. thank you. tán fi fìyàn joyè so ẹ dẹ̀ rí pé bẹ́ẹ̀ yẹn wà gog lánàá gan èrò pọ̀ gan bẹ́ẹ̀ lánàá the minister of finance wá sinepre gbogbo àwọn èèyàn who is doing the society ló wá ẹ mọ̀ pé láyé ìgbà kan bọ́ bá jẹ àwọn àtàrẹ̀mọ náà jọ mọ́ jẹ náà fún wọn pa àrẹ̀mọ ńgbà kan pé tọ́ bàbá ti jẹ tán kọ́ náà máa lọ because ayé tí ọba bá ń jẹ làrẹ̀mọ ń jẹ nígbà náà tẹ́ bá dẹ̀ rí dispensation tá a wà yìí ṣẹ́ ń gbọ́ ayé tí president ń jẹ lọ́mọ ẹ̀ ń jẹ ẹ wá dúró mo pọ́ùn tó tẹ̀lé ọmọ president gbà yẹn tí Wọlé Ṣóyínká pariwo ta ẹ rí i pé ayé tí president ń jẹ lọmọ náà ń jẹ irrespect fún president agbọ́dọ̀ fọmọ ayé tí ẹ̀sìn ò jẹ ọmọ ìgbọ̀kẹ́rọ yóò jẹ so tẹ bá rí àwọn èèyàn tó wá gọ́ọ̀kì tí wọ́n lọ tán pọ̀ ṣé ń gbọ́ kò ń ṣe ọmọ yẹn náà lọ fún kò ń ṣe antecedent ọmọ yẹn náà lọ fún. ẹ kì í ṣe Ṣèyí Tinubu nìkan ló dùn ẹ máa gbọ́ àṣetàn yòókù náà wọ́n jọ jẹ́ papọ̀ njọ́ kan náà ni. àjọsọ̀tàn yòókù náà ẹjọ́ kí ni tátù yari. ọba lóyin ni ọba lóyin ọ̀fẹ́ torí káwọn Fúlàní ọba àwọn ọ̀yọ́ alẹ́ lọ. ṣé ẹ understand sórí antecedent bàbá ẹ̀ ṣé ń gbọ́ àwọn míì tí ó fẹ́ wá gan because of the daddy wọ́n gbọ́dọ̀ wá torí tí wọ́n bá ti identify pẹ̀lú ọmọ wọn identify pẹ̀lú daddy ọ̀gẹ́tẹ̀ favour náà so gbogbo wọn wá síbẹ̀ yẹn that place was construction company àwa. radio garden ti ṣiṣẹ́ ẹ lọ yẹ̀wò padà. àwọn consultant àwa gbogbo wọn máa wá ṣe ti understand not because of that man but because of his father tán báwo náà ti ní wá ìyẹn bẹ́ẹ̀ yẹn. so tó ní pé bàbá rẹ̀ jẹ́ president sí gbogbo nǹkan rẹ̀ ọ̀tọ̀ sí mọ́. ẹ gẹ́tì ẹ o ó tún mú nǹkan rẹ̀ pọ̀ sí ni o. the guy is an ẹ parí ọ̀rọ̀ mi o. kò yẹ kó pọ̀ sí mọ́. kò yẹ kó pọ̀ sí mọ́. that's a technical ó yẹ kó pọ̀ gan that's a technical question tó involve technical answer ṣe understand a fi technical answer sí. ẹ ṣe rí imperial majesty ọba Olúbàdàn of Ibadan land wọ́n sọ̀rọ̀ kan. ẹ jẹ́ iye fóònù tó ń dún o. wọ́n sọ̀rọ̀ kan tí mo rí pé is very cerebral highly intellectual and knowledgeable somebody that has passed through every stratus of life when it comes to administration Olúbàdàn of Ibadan land wọ́n ní jurisdiction àwọn Ibadan land ni. of course. wọ́n dẹ̀ ní 11 local government ní jurisdiction àwọn. bẹ́ẹ̀ ni. wọ́n ní àwọn òsì jù bẹ́ẹ̀ ire ibẹ̀ làwọn sì ń wá. no ibi tí wọ́n jọ èlé lórí náà nìyẹn náà. ọ̀nà wọ́n tún sọ ni wọ́n. àwọn nìkan ni wọ́n nírú lẹ́tà yẹn lọ́wọ́ according to baba Olúgbọ́n. ẹ máa gbọ́. Olúbàdàn of Ibadan land. àwọn nìkan nínú gbogbo ọba àwọn nìkan ló kúnnú lẹ́tà. yes na because Ibadan is not Ibadan town. wọ́n ní kò sí ti ń jẹ́ Ibadan land ni a ní city tó pọ̀ nínú ẹ̀ a ní land tó a ní towns tó wà nínú ẹ̀ tó pọ̀ Ibadan nìkan ni Ibadan land
so àwọn yòókù kinní kan ìlú wọn kinní kan ìlú wọn. Ìbàdàn land sani Ìbàdàn Ògbómọ̀ṣọ́ land náà wà. That is a coinage. That's a contemporary coinage. Ṣé ẹ wá sọ Ògbómọ̀ṣọ́ land ilẹ̀ Ògbómọ̀ṣọ́ dilẹ̀ Ìbàdàn ni. No, wọ́n sọ yìí pé lẹ́tà tó according to baba Olúgbọ́n Thursday o wọ́n ní pé wọ́n ní Ògbómọ̀ṣọ́ wọ́n f'Ògbómọ̀ṣọ́ that is ìtọ́ wà láàrin Olúgbọ́n àti Ṣọ̀ún ẹ má jà lọ bẹ̀ another issue nìyẹn ó ti pẹ́ wọ́n ti wà lórí ẹ̀yìn ọ̀rọ̀ jurisdiction lèmi sọ mi ò mọ Ògbómọ̀ṣọ́ land tàbí Ọ̀yọ́ land ó ti pẹ́ gan wọ́n ti wà lórí ẹ̀yìn. ẹ máa gbọ́ èmi ò mọ Ọ̀yọ́ land tàbí Ògbómọ̀ṣọ́ land tàbí anything land Ìbàdàn land ni mò ń sọ lọ́wọ́ yìí that has been document to wà lórí ẹ̀ ti wà from ages from years you understand and when Ibadan became what it is now we know what Ibadan stands for you understand unity cohesion synergy and what Ibadan stands for Ibadan stands for unity that's what ẹ pé wọ́n á gbìjà àwọn tán bá fẹ́ yàn jẹ wọ́n á gbìjà àwọn jà wọ́n á rán wọn iṣẹ́ pọ́n lọ bí báyìí wọ́n sì ní wẹ́yìn wò láti rí pé wọ́n sacrifice Ibadan is full of sacrifices sacrifice ni pé to bring unity sanity cohesion synergy into the Yoruba land in general. àbí gbàtà sáà lọ ń jagun gbà yẹn ẹ̀mí sáà ń ṣòfò ṣùgbọ́n sílẹ̀ àsọpá àní gbìjà Yorùbá mọ́ àṣà ń jagun náà ni. so àwọn ló ń gbìjà Yorùbá máa gbọ́ à ń gbìjà Yorùbá gbogbo àgbàdo ọmọ ogun alọ́mọogun lẹ̀ ni because of what we consist of or consisted of. no kì í ṣe ẹ̀yin náà lẹ́nu wọ́n dájọ́ ni o no wọ́n dájọ́ ni o historically. tó bá dáwọ́ jọ sákàǹtì mi ta lónìí sákàǹtì ẹni. a ó lè ní. gbogbo ọ̀nà àdájọ́ ni èmi mo là káǹtì ẹ̀ gbogbo ó ti kíní. so now ọ̀rọ̀ ìtàdé ń sọ etí Aláàfin kọ̀ǹfà of course Aláàfin lè kọ̀ǹfà oyè Yorùbá land lé anybody lórí because wọ́n fi pé it's within his jurisdiction ṣe é to understand tí mo ń sọ and èmi ò dẹ̀ kí n fẹ́ lọ láti máa wò pé tẹ́ni tọ́ láti ṣe àbí òṣè but you see the motive anybody need mind ọ̀nà mọ motive to need mind mo mọ̀ pa sọ̀rọ̀ kan bí ngbà kan tá a sọ̀rọ̀ pa ọ̀rọ̀ oyè ọ̀nà oyè tẹ́ pé very explicitly I think that is one of those things that motivated Aláàfin to say let me confirm my own but the most important thing ni pé they must seek what will bring unity into Yoruba land. I don't want to believe that. mo ní they must seek kí ló fẹ́ bílí ṣé ká má bring unity. Olúgbọ́n bàbá Olúgbọ́n ti fún wa ní solution. mo ní every one of them must seek how to bring unity. rárá yẹn kọ́ and this is the responsibility. motivate yẹn ni mo fẹ́ lò. I want to use the word motivate maybe that one motivate. maybe mo sọ. no maybe mo lansa fún. maybe ni o. answer ni pé Senator Yari chieftaincy title has been in the pipeline before now. nígbà tí Aláàfin àná ò tí ì gbèsè. okay. ní nǹkan ló ti wà lórí ẹ̀. ṣé ti Yari wọ́n jẹ́ ọba lóyin ẹsẹ̀ máa gbé nǹkan lọ ẹ̀nà ìgbà ṣé ti Yari mọ̀ ṣé rí ìgbà tí wọ́n wá túwé yẹn sí. wọ́n ṣìwé yẹn. pé ọba ìfẹ́ pé wọ́n fẹ́ joyè ni wọ́n ti wá wò pé kó má jẹ́ Senator Yari nìkan. nǹkan fìmí kan. ó ní tí ti ṣe. Barrister Seyi Tinubu náà ti wà pẹ̀lú ẹ̀. ṣé you get. but they have not concluded on the dates. tí wọ́n máa mú. tí n tẹ́ ẹ sọ pé motivate ara wọn fi motivate ara wọn. no title ẹ dúró title nǹkan title yẹn might not come into existence. before we discuss it was the same title nítorí pé àwọn kì í ṣe tọba lóyin mo ń sọ. ẹ mọ̀ gbọ́ nítorí pé àwọn ti fẹ́ fún ẹnìkan nìyẹn. o tẹ́lẹ̀. náà fi fẹ́ kó padà clash náà fi sọ pé kẹ́ni ẹ lo jurisdiction rẹ̀ káwọn náà lo jurisdiction tàwọn fèè táwọn náà fẹ́ ṣe. àwọn méjèèjì ọba méjèèjì sì ti jọ sọ ó ti clear láàrin àwọn méjèèjì but the reason tá a ṣe ní ká tún lọ bẹ̀ ni pé the noises tó wà lórí social media they are not helping Yoruba race neither helping Odùduwà. n tàn sọ synergy nìyẹn. there is no problem between both of them but there is problem láàrin àwa ọmọ wọn. ẹ ṣe àwa ọmọ wọn la bẹ̀rẹ̀ sí ní búra wa Ọ̀yọ́ ń búfẹ̀ Ifẹ̀ ń bọ̀yọ́ kálukú ń dá sí wọn oríṣiríṣi we should not go there. wọ́n tiẹ̀ wá sọ solution baba Olúgbọ́n sọ solution kan tí mo láìpẹ́ solution yẹn I want to. sọ pé ẹ ti já ọ̀rọ̀ mọ́ mi lẹ́nu. ẹ jẹ́ kọ́nà ìwé bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ láǹdì o maybe ni mo sọ 32 maybe sọ náà tó yìí. So what I'm saying in essence is this Sherry, as long as you did not go beyond your jurisdiction ṣe ń gbọ́ you are still
on the right path but ṣe rí but controversy tó ń ṣẹlẹ̀ yìí ṣe ń gbọ́ I think we should douse the tension rather than escalating it. Number one. Number two ni pé these monarchs I think they should realize they are custodian of our culture and tradition. Are you get what I'm saying now? Regardless of where you are, ibi tó kàn jù nìyẹn. And when you talk about custodian of our traditional culture, ọmọlúwàbí wà ń bẹ, ìbọ̀fún wà ń bẹ, kò sí ìjàgàbá ń bẹ, kò sí èmi mo gbẹ́ tán bẹ. You know this are what moto ń bẹ. You see this is what constitutes and then mo de sọ kí ni kan fún yín sà. Ìyàtọ̀ wà láàrin ìtàn àti àròbá. Pípẹ́ wọn ń tọ́mọ bọ́ bàbá tán yóò bá àròbá. Níta àròbá fi yàtọ̀ ní tó fi lágbára gan. Ó ní pé àròbá ìlọ tààrà àròbá ní rọ́nú àròbá máa ń wà doctor àròbá máa ń mú bi lọ́wọ́ kò sí ní tí àròbá ìmú dání olófin yàgbọ́ yorùbá bàtà it's not the original form of it. Are you getting what I'm saying? So if you remind so much kẹ́pẹ́ àròbá làṣà ń jókòó tí because history tan sọ different writers ló kọ́ and what I studied in history ní pé perspective oníkálukú ó dẹ̀ máa ń yàtọ̀. Are you getting what I'm saying? Yes. I can tell you history that will favour me and you can only tell history that will favour but the truth remain constant. Try to understand the only thing that remain constant is the truth whether we like it or not. Who will not tell us that truth? That truth nígbà tó jẹ́ pé ẹni tó ń sọ̀tàn yẹn náà òun náà ní ibi tó náà wà báyà sí. òun náà ní area of interest. I'm a truth. I just a truth for you. The truth is for me and you to come together. Ṣé n gbọ́ kájọ gbà pọ̀ káwé pé ókè o mo ju ọ lọ mi ju ọ lọ yìí. No victor no vanquish ẹ jẹ́ ká fi síbì kan ntí o bá ṣe àjọṣe ni ntí o bá dáwọ́lé àjọ dáwọ́lé ni that is the truth. You see let me tell you lies take the elevator but truth take the stairs. bẹ́ẹ̀ni yeah. o lè pẹ́ ń tiẹ̀. o lè pẹ́ elevator lè tè lọ ṣùgbọ́n truth ó padà mú elevator náà. So I there is gonna be another time but one thing dem mo fẹ́ everybody mọ̀ ni pé the issue of Oòduà and Yorùbá land tan sọ they are both the same thing and they are far away from each other that's it and ìjọ mi bóyá tẹ bá fún wa láàyè àráyè sọ dáadáa tí ò ní tako anybody ẹ̀kọ́ nígbà tí ń sojú sí mi. honourable speaker. now ẹjọ́ kí n tó mò ń bọ̀. ẹ sọ pé tá a bá fi láàyè ìjọ mi. mi ti parí ètí mo ń sọ lọ yìí. you understand when you look at the source that is an embodiment of the world and something that is an embodiment of a limited jurisdiction there are two different things entirely. òyìnbó ni mo fi ń sọ yẹn kẹ́ mọ̀ tú o tó bá wù yẹn o. So you understand when I am a custodian of tradition in respect of the world Yoruba world is so different from Yoruba land. Yoruba world is enlarged. Yoruba world is without limitation. Yoruba world is a conglomerate of different people living all over the world that belong to the Yoruba race. So when you talk about the land, it's different from when you talk about the world. Agenda Kabeye. We are not. Solution ti baba mu wa. A lọ bẹ̀ later. My final word. Once you are. We love Aláàfin and we love the Onírìṣà. Yes. Now what they need to do, these are some of the leading monarchs in Yoruba land. Good. Which are custodian of our tradition and culture that we emulate. Yes. So when monarchs are supposed to be emulated, they're supposed to live an example kind of a life. Mentorship above board. Of which we appreciate him because he's doing that. Of which you appreciate who? Aláàfin and Ọọ̀ni. Of course. We appreciate both of them. Wọ́n sì lè ṣe síwájú sí. Ẹ̀mọ́ tó bá dùn wọ́n ọmọ ilẹ̀ Yorùbá jù. That's all the room for improvement. Ẹ̀mọ́ tó bá dùn mọ́ the Oòduà race àtàwọn ọmọ Yorùbá jù. Ṣé understand this? No Oòduà race and Yorùbá land. Nítorí máa dùn mọ́ wọn jù. Only when they see these two monarchs together doing things in unison, that is what will now make people to be happy. Ntí ó máa wọ ọmọ ilẹ̀ Yorùbá àtàwọn diaspora àti Yorùbá world happy nìyẹn. Àwa là ń béèrè wàhálà níbi tí ò sí àwọn méjèèjì ọjà. Àwọn méjì ọjà o attitude gestures verbal and non-verbal communication. We are not fighting. Press release verbal and non-verbal communication wọn we speak a lot. When things are happening in the cultural scene in the traditional scene we want to see them together.
Oh, okay, yes. You want to see that synergy. You want to see them holding hands. You want to see them smiling together. Good. Not a kind of a crocodile, kind of a smile or tears. That is happening now. Etí bàbá Olúgbọ́n sọ tí mo sọ pé mo láì solution wọn ni pé wọ́n ní tó bá ti kan oyè fífi yàn jẹ wọ́n wá sọ̀rọ̀ kan wọ́n broaden ẹ̀ wípé àwọn kan suggest pé the 6 governors of the Yoruba land let them come together kan wá ní Supreme Council of the traditional rulers in Yoruba land kó wá ṣe pé each state máa mú traditional ruler mẹ́fà wá tí wọ́n máa fọ́ọ̀mù kínní ẹ̀ lókè so that at the end of the day gbogbo irú àwọn nǹkan báyìí àwọn ni wọ́n jẹ́ bí the last apex tí wọ́n mọ̀ determine irú àwọn àfihànjú ya some other things. àwọn bẹ́ẹ̀ mi ṣe báwo ni ẹ ṣe kàn wá ọkàn wa. torí pé Yorùbá làwọn tó jókòó bí wọ́n torí pé kì í ṣe àwa tá a wà ń bì kì í ṣe ìran dàmọ́lù Yorùbá ni a ló jẹ́ kí wọ́n jáde. orú ti nísìn orú ti ọba lóyún ọ̀fẹ́ Yorùbá land yẹn nísìn. wọ́n lè decide. at least a máa fi lóyún bẹ́ẹ̀ joyè yóò lè kọ́ bọ̀ àwọn tó ń dàrú lọ́ra láàmú àwọn tó ń jọ lọ́ra aláàmú àwọn tó ń da àwọn dáná nǹkan wọ́n lè mú yín wọ̀lú. ṣé ó jẹ́ darandaran ni. no Yayi is Yayi what is bad in that. no is Yayi. ṣe àwọn bá ẹ ti máa ń yí ọ̀rọ̀ ju èmi. mo yí náà ṣé kò dá mọ́ sí Yayi ìjòyè ni. is Yayi a Fulani man. ó sì dá mọ́ sí ẹ́. ó dà náà. ṣé Fúlàní Yayi ni tó yẹ pé yóò kọ́ bù darandaran ṣé ń daran ni Yayi ò daran náà. ìrìnàbó ló ti wá ń gbà wọn ìrìnàbó ló ti wá. so ṣé ìṣe Fúlàní man. is not a Fulani man. No, it's not a Fulani. It's not a Fulani. Yayi is a Fulani. ṣé Fúlàní kan ló wá ń dáná ni. Ta ló tún wá ń dáná. níbo lu wọn sanfaramani. Fúlàní ló kó tó ń dáná jù lẹ́sọ̀. sanfaramani. ta ló ń jọba ta ló ń kọ́ńkọ́. okay ó ti yé mi okay. it's a very good in diplomacy ni. Diplomacy ni àbí. ti ẹ mọ̀ gbọ́ speaker ṣe bias dáadáa o. ẹ ti rí ẹni mìíràn pass ni lọ́rọ̀ wọn. he is very biased. ààrẹ Ghana diplomacy Yayi tájọ jẹ́ Yorùbá tájọ jẹ́ Nàìjíríà torí Fúlàní dáradára. wọ́n fi pé tẹ̀kan ẹja lo Yorùbá báyìí. ẹ̀yin èèyàn wọ̀nyí. ọmọ Yorùbá. ok àwọn Yorùbá yìí. ọmọ Yorùbá ẹ ń yọra yín lẹ́nu púpọ̀. sálẹ̀ pé ẹ̀yin ọmọ Oòduà nǹkan sálẹ̀ pé. ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Oòduà ń tẹ́rí ẹ̀ pera yín. tẹ́rí ẹ̀ pera yín. anyway Yorùbá is a borrow language. Yorùbá sí. Oòduà is not a borrow language. I say Yoruba. Take this man out of the studio. I say Yoruba is a borrowed language. I say African. Oh, ṣe kí ni o chemistry. Alaye. Oòduà is not a borrow language. This information mo dẹ̀ fẹ́ kí ká mú sọ́wọ́. Àwa ni ìran ẹlẹ́tàn àti ìran àìṣòdodo jù lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwa ìran Yorùbá ìran Odùduwà. I agree with you. ìran ẹlẹ́tàn àti ìran àìṣòdodo jù. ẹ jẹ́ wọ́n fìdí ẹ̀ múlẹ̀ o. ẹ ṣe. ẹ fìdí ẹ̀ múlẹ̀. Yorùbá Odùduwà inseparable. àbí o kò yé mi o. but when you start your ẹ jẹ́ gúnlẹ̀ o báyìí ti tọ́ tán àkó lórí ẹ̀ nìyẹn o. rédíò gan gbé sí. but tá a bá bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ wa a mọ̀ kí. máa pé lè tani táyé àpólò ní ti pọ̀ nù. àwa nìyẹn lẹ. a mọ̀ fọ́ sí wẹ́wẹ́. kó mọ̀ sí lálẹ́. ó yẹ fúnlẹ̀ o ẹ jẹ́ wọ́n fúnlẹ̀ rọ wọn o. àwọn kan kóra wọn jọ́njọ́ ní tí wọ́n ń béèrè fún dáa gan ìbéèrè làákàyè ni ó dẹ̀ ní ẹ̀mí tó ti sùn lórí ìbéèrè wọn àtàwọn tí ò lè gbélé mọ́ àtẹni tí ò lè rìn bó ṣe wù ú mọ́ lórí ìbéèrè wọn which is Yorùbá nation. nígbà tí wọ́n béèrè Yorùbá nation débì kan àwọn kan tún ní Oòduà nation ni nítorí pé ibi tí wọ́n ti ń béèrè lọ́wọ́ wọ́n ní ìpínyà inú wọ́n kọjú ìjà síra wọn. ní òní ọ̀tá ilẹ̀ Yorùbá ni látijọ́ tí ìran míì àti Yorùbá nínú òṣèlú tí wọ́n ti ń fi gágbága tí wọ́n bá fẹ́ na Yorùbá lẹ́gba wọ́n wá agbẹjọ́rò Yorùbá wọ́n fi na Yorùbá lẹ́gba
ó ní yóò fèsì ọmọ Yorùbá. kí ni 2/3 náà ń sọ yẹn o. 12 ẹ lọ common jù. sọwọ́ mi mọ́ náà. sọwọ́ mi mọ́ náà. pastor say yẹn ni wọ́n ní paasi. but tẹ́ ẹ máa ń sọ 12/2 náà ẹ ní láti mention orúkọ. ẹ bẹ́ẹ̀ bá mú okò ẹ mention mi ò mention okò. ẹ rántí Yorùbá ọ̀tọ̀ no ẹ má sọ. ọmọ kékeré lè ní táyà níbi ìrètí. ṣe rí i pé ọ̀rọ̀ Yorùbá tó ti jẹ jáde sí pé alábòsìn ní Yorùbá. I disagree with that. Yorùbá is very complex, very intellectual, and very critical. apá kan lẹ o. No. The point is this, magbọ́. Sherry. ẹ jẹ́ ń gúnlẹ̀. Ibi tí mo wá ń lọ ni pé ọ̀rọ̀ ọ̀tọ̀ ní Yorùbá ọ̀tọ̀ l'Odùduwà yìí àwọn ò gbọ́ nígbà táwa wà ní kékeré tán kọ́ wa ní Yorùbá what is Yorùbá àwọn ò gbọ́ èyí tẹ́ ẹ tún ṣẹ̀ṣẹ̀ gbédé lónìí ṣé ń lẹ́kọ̀ọ́ àwọn ọmọ tiwa báyìí tá a fi máa lùsì sọ́ọ̀sì wa tá a fi ní lè trace ibi tá a ti wá tí contradiction ó fi wà source mi I'm from Ibadan tí contradiction ó fi wà mo ti jáde nù. bẹ́ẹ̀ mọ́ lọ tó fi jẹ́ pé a jà pàdé ọ̀tá ni a wà mọ́ wò pé bá ṣe tira wa sẹ́nu kú lójú ogun a dẹ̀ ń béèrè orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá a tún béèrè orílẹ̀-èdè ilẹ̀ Odùduwà now àkọ́kọ́ mọ ìta ń béèrè mọ́ báyìí náà now èmi wá sọ kíní kan gbà pé òkè tán bá tiẹ̀ wá fún wa gan ní ìta ń béèrè ìjà ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ìgbà náà láàmú Ifẹ̀ láàmú Èkìtì láàmú Ìjẹ̀ṣà láàmú Ìjẹ̀bú láàmú Ìbàdàn láàmú Ẹ̀gbá láàmú Ọ̀yọ́. ambassador Yẹmí Farounbi ṣe pé mo kó tiwọn dàrẹ́ lè nígbà tá à ń sọ̀rọ̀ bàbá sọ kíní kan ọ̀rọ̀ tán sọ yẹn òun lẹ sọ yìí mo dẹ̀ di ọ̀rọ̀ yẹn mú pé ìfòtán bá fún wa tán gan nínú ibi tí nǹkan ó ti kọ́kọ́ dàrú wa ibi gan ni. yóò dàrú láti tòní. ibi gan Yorùbá land yìí. Yorùbá èyí tí ó dàrú láti tó wọ́n wá sọ bàjẹ́ ni. nígbàtà tẹ sọ̀rọ̀ kẹ́kẹ́ nígbàtà kò mí nígbàtà sọ̀rọ̀ tí mo ní àwọn Èkìtì sọ pé tó bá ṣe pé létà wọn bá padà fún wa ní Yorùbá world yẹn ní regionalism tó ń béèrè fún o mobile capital la máa ṣe kí lẹ sọ́n fi jọ yẹn. ètò jẹ́ ń takò yìí náà ni pé èwo làbúrò máa ṣe mobile káàkiri. sàwórí rẹ̀ bẹ̀rẹ̀ lẹ́yìnwé àná. ṣé àlè fẹnu kù ni. mobile capital. sáà gbà fúnra wa ni. sáà lè gbà fúnra wa ni. can you just imagine. Western state tẹ́lẹ̀ ni. can you imagine. irọ́ ṣé ayé yesteryears là ń lò sí. we can do mobile capital kò sí ẹni tó ṣe ní lágbàáyé. ká ẹ mọ̀ gbẹ ayé yesteryears. àwọn kan ní àwọn adẹ ń lo history yesteryears dẹ kó wa jọ adẹ fẹ́ negate yesteryears adẹ fẹ́ níṣọ̀kan. bàbá bíbá tí bá jẹ mọ́ àkọ́kọ́ bá lábùkù agbọ́dọ̀ padà sí bá jẹ mọ́ àbùkù ọjọ́ àkọ́kọ́ o ẹ jẹ́ àmọ́ o. only not to know what happened before you were born. it's to be a child forever. Yes. Látọ̀ni the most important aspect of human life is history. Àgbàgbé history. So wà ní ká tún modify rẹ ni. We only modify the history. Àgbàgbé a modify rẹ. Modify rẹ destroy it. Destroy rẹ. You are destroying it. You are destroying because the way ti. eléyìí sọ pardon ni. ẹlẹ́yìn ọ̀tọ̀ sáwọn senator tó ń pardon. The way tí àwọn kan tẹ́ pera wọn lọ́mọ Yorùbá àti ọmọ Odùduwà tí wọ́n fi ń fi ẹnu sọ̀rọ̀ àwọn ọba lórí social media báyìí nítorí pé ẹ̀ ń fẹ́ followership ẹ̀ ń fẹ́ views ọ̀nà tí ò dáa rárá ni ó yẹ ká condemn ẹ̀. We condemn it totally. ó yẹ ká condemn ẹ̀. We condemn because they are the same thing. And they are the same thing, they are the same meaning, and they are the same grammar and the same semantics. nígbà tí Ọọ̀ni of Ifẹ̀ ṣẹ̀ṣẹ̀ di kábíyèsí ó tó ọdún 5 tí wọ́n fi drag ẹ̀ lórí social media pẹ̀lú ọ̀rọ̀ burúkú tẹ́ ẹ̀ lè mọ̀ pé tó ẹ pẹ́ tí èso ọba gan wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ sí ní ọ̀rọ̀ burúkú tí ò yẹ lẹ́nu. the same thing náà gbé sọ́dọ̀ Aláàfin báyìí ẹ lọ yẹ̀ wò ẹ lọ wò ìgbà tí mo sọ ẹ lọ wò kódà ọmọ Yorùbá tó jẹ́ blogger àwọn náà ń sọ ọ̀rọ̀ burúkú náà useless ọba wa gbàwo làwọn Haúsá bọ́ sórí social media bẹ́ẹ̀ gbàwo làwọn Ìgbò ṣe bẹ́ẹ̀ yẹn ẹ̀ useless ọba tiwa tá a lẹ̀ ń gbìjà tá a lọ́ràn yín ṣẹ́ kí ló dé tẹ̀ ń useless àwọn ọba wa. Ọọ̀ni of Ifẹ̀ no controversy ọba wa ni
bẹ́ẹ̀ni tá a gbà fún 100%. Aláàfin of Ọ̀yọ́ ọba wa ni tá a gbà fún 100%. bẹ́ẹ̀ni gbogbo àwọn ọba yìí ló yẹ ká accord respect fún. bẹ́ẹ̀ni absolute respect. absolute respect. bẹ́ẹ̀ni ọba mọ ní ayé Aláàfin àti Ọ̀ọ̀ni tó wàjà àti Aláàfin tó wàjà ìjà burúkú nígbà tí Ọ̀yọ́ state jọ wà tó méjèèjì wà lọ́yọ́ state. wọ́n jà gan àbí. ó wà lára tó fi. tó jẹ́ pé ìjà wọn pọ̀ síbẹ̀síbẹ̀ náà kálukú àwọn méjèèjì ó padà dá lábùkù lọ́wọ́ àwọn ọmọ Yorùbá à ń pọ̀ nílé à ń pọ́n Aláàfin lé kí ló kàn wá kí ló kàn wá. elite gan ló ń ba nǹkan jẹ́ jù. yes now elite ni. yes. ẹ jẹ́ n sọ kan fún yín gbogbo ariwo tí àtọ̀rọ̀ tá à ń sọ yìí àwọn tó kàn gangan they have not shown a kind of a sign of coming together. tọ́mọ ẹ̀yìn mi bá ń sọ̀sọ̀kúsọ mi máa sọ fún ẹ pé kò rí bẹ́ẹ̀ attitude mi ló máa determine direction tó máa lọ. that is ọmọ ẹ̀yìn tẹ́ bá mọ̀. máa fara balẹ̀ no when my attitude determines this if any when my attitude determines what happens you fall in line kí wọ́n bá sọ̀rọ̀kúsọ wọn àbùkù ni ó jẹ́. ta ni ó wà nípò. ọkọ lèmi àti Oriyomi nìsín kíní kankan káwọn náà mọ come out together ká máa ṣe kankan máa sọ káwọn náà tún máa drifted apart pé sentence àwọn tó súnmọ́ wa kò tún dá. ìyàwó ààrẹ joyè nífẹ̀ẹ́ o. bẹ́ẹ̀ni tí wọ́n fi fẹ́ gba mic mọ́. àbí ayé ọ̀parẹ́ o. no at all. nobody criticize that. even pẹ̀lú attitude wọn bẹ̀. why are we criticizing Seyi Tinubu? A youth like us. Social media ni ẹ̀yin kọ́. social media ni. Why are we criticizing him? He's a vibrant youth. social media nothing criticize him. Yes, he's a vibrant youth. láàrin àwọn ọ̀dọ́ ẹgbẹ́ rẹ̀ ẹ lọ béèrè tẹ̀yìn tó jẹ́ Seyi Tinubu ó dá sí àwọn ọ̀dọ́ ẹgbẹ́ rẹ̀ ó ṣe dáadáa. I know. So why are we criticizing Ọọ̀ni for crowning first lady? Ta ni obìnrin tó wà first lady tí wọ́n fi irú nǹkan bá ń lọ tí ó pò wọ́n fẹ́? kò possible. kí ló tó kàn tá à ń bínú? ta lọ mọ ebó ọmọ president kan lógún ọ̀kadà tó lọ forí sọ́gi ètò bàbá rẹ̀ ń wé tọ́jú ẹ̀ ní bówó wa ni 11 million ni wọ́n rọ̀ ọ̀kadà yẹn. ebó bó wa ń wé tọ́jú ẹ̀ ọmọ president ni. no normally owó wa náà wọ́n fi tọ́jú ẹ̀. ọtí láyọ̀ ní pọmọ ẹ̀yà ká. ní pọmọ ẹ̀yà ká tó ẹ jẹ́ kí a kí ṣe ẹ mọ̀ jẹ́ àpèsè wọn ẹ sòdodo fún wọn ni. àpíl náà òdodo jáde. ẹ sòdodo fún wọn. it is wrong. ẹ sòdodo fún wọn. it is wrong. ẹ jẹ́ à celebrate Seyi Tinubu. ẹ jẹ́ à celebrate. ó ní ọmọ president àkọ́kọ́ tó fira rẹ̀ lẹ̀ fún àwọn ọ̀dọ́ ẹgbẹ́ rẹ̀ tí wọ́n sọ ọmọ president. ẹ wo bọ̀bọ̀ kan báyìí tó máa ń ṣe kínní tó máa ń ṣe tí máa ń líkà ọkùnrin àti obìnrin pọ̀ lórí social media yìí kí ló kọ ẹ̀ náà lẹ́gẹ́ Miami lẹ́gẹ́ ọlọ́rẹ̀ ọ̀rẹ́ Seyi Tinubu lòun òun kìíní kan adẹ̀rí tẹ́jọ́ ń ṣeré tó kò sọ pé èèyàn kan kéré sóun ó accommodate wọn ó mú gbogbo wọn mọ́ra so tírú wọn náà bá ń grow kò sí tó burú bẹ́ẹ̀ ẹ wá wo ẹni tí Ọọ̀ni of Ifẹ̀ fi jẹ aṣíwájú ọ̀kanlọ́mọ Oòduà yèèpẹ̀ lẹ Yorùbá mọ̀ pọ̀mọlúàbí atẹ́gùn tí ń fẹ́ omi tí ń sàn lẹ Yorùbá mọ̀ pọ̀mọlúàbí nílàjì so ẹ dákun àwọn èèyàn tí wọ́n fi jẹ́ àwọn tó merit ẹ̀ ní àwọn tó worth ẹ̀ ní in as much as we are condemning those ọba kí ni wọ́n pè wọ́n ìfẹ́ ló king kí ló kọ́ the paramount rulers in Yorùbá land àti condemn àwọn tí wọ́n fi joyè ẹ tó bá ti bú yes ẹ tó bá ti ń condemn Ọọ̀ni torí pé ó fi engineer Dr. Sanusi jẹ́ ọ̀kan lọ́mọ lẹ́dúrà afọ́jú ni kò mọ tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá kò mọ tó ń ṣẹlẹ̀ ńbàdàn kò mọ tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ and beyond kó lọ kó tiẹ̀ lọ ṣèwádìí pé ta náà pé ní Dr. Sanusi orí rẹ̀ ó pè yóò sọ pé òye nǹkan kéré ẹ̀fì mí sí I tell you tó bá mẹ́tán pé ní Dr. Sanusi number one nìyẹn aya rẹ̀ kìí ṣe aya rẹ ni wọn fi joyè ààrẹ ni ẹ ṣeun ààrẹ ni tá a bá wá appreciate ààrẹ ńlẹ̀ Yorùbá ṣé kàn lọ appreciate ẹbí tí ò ti wá ni. wọ́n lè tún appreciate ọmọ ẹ̀ náà ní. àtọmọ ẹ̀ náà wọ́n appreciate ọmọ ẹ̀ náà bẹ́ẹ̀. so nígbà tí coronavirus tó lọ sókè gan àwọn ráìsì kan wà tí wọ́n ń pín káàkiri wọ́n pín Ṣakí wọ́n pín Ìbàdàn wọ́n pín káàkiri Senator Yari ló kó ránṣẹ́ sílẹ̀ Yorùbá I was asking that time pé sẹ́mi àyífẹ́ sí president ni. ọdún wo ni ẹ. nígbà coronavirus. 2020. ṣé kò sí lára ẹ̀sán ló ti bàjẹ́ ṣá. rárá o. irọ́ táwọn custom. ó kó káàkiri tó pín káàkiri gbogbo àwọn olùsá ló ní láìsí wọn ní Senator Yari ní mi mọ́ ìgbà yẹn mú mọ́. wow ẹni ṣe dáadáa so tá a bá fi yàn joyè àwọn nǹkan kan wà ń bẹ̀
ṣùgbọ́n tó dùn èmi bẹ̀ tí ń ká mi lára ni pé ẹjẹ́ á máa pa àwọn ọba ilé wọn ìsalábùkù. ọ̀kan lọ́mọ ẹ̀yin ó jẹ́ odidi ọmọ. èmi odidi ọmọ wà ní tí mo jẹ́ láti ọmọ tẹ́lẹ̀ ni odidi ọmọ ewo odidi ọmọ tó ràgbò kiri àbí mo sọ pé wọ́n ràgbò fún èèyàn mo ní tí wọ́n ra àgbò fáwọn èèyàn tí táwọn èèyàn fẹ́ táìmù yẹn ni èèyàn ti ra láǹtà lọ́dọ̀ mi rí mo sọ ń bí iná àti kándù tó lẹ̀ bá àgbò ló fi dáhùn mọ́. ẹ sọ dẹ́ fi mọ̀ wọ́n. orúkọ ni mo fi mọ̀. orúkọ wo. orúkọ ọmọ Stanley. èmi sì fi iṣẹ́ ọwọ́ wọn mọ̀ wọ́n. kí ló tẹ fi àgbò tẹpẹ àgbò lẹ́yìn fi mọ̀ wọ́n ara iṣẹ́ ọwọ́ wọn lè mi àgbò lẹ́yìn fi mọ̀ wọ́n. ṣéètì ní kéde mọ̀ wọ́n. I think this is a very beautiful conversation this morning and I just want to say this that charity begins from home and ẹ jẹ́ kí àwọn ọba láyé can live by example too. We want them to live by example. So all of us can emulate them. You emulate them. They lead and we follow. Let them live by example. Let them forget bad history. Let them come together and work on something that will promote the unity. Bẹ́ẹ̀ni, so tabari ẹ̀ka pẹ̀lú wọn kí ló ti àpọ̀nlé tàn fún wọn. ní kápẹ́ ni alájì ẹ wo tiwa. anybody bá ṣe nǹkan tí ò bá dáa Agídìgbò straighten ẹ̀ lórí ètò. a ṣe wàláì we will straighten it. ẹ̀yin bí yẹn bá dẹ̀ sí ń tọ́da náà. a ṣàlàyé defence headquarters àtàwọn ọlọ́pàá wọ́n ti kó àwọn èèyàn jáde sí àwọn strategic locations bọ́dún ṣe dé kó má jẹ́ pé wọ́n lọ́ọ́ máa dá wàhálà lẹ́nu ọdún àwọn tí wọ́n wọ chọ́ọ̀chì kí wọ́n ṣàbúrú wọ́n ti kó wọ́n tí mo bá sọ pé nítorí dáa ń bẹ̀ ni pé ẹ sọ́ra yóò pásítọ̀ bí ẹ bá ti ṣe báwọn ẹ fẹ́ sọ nǹkan nù. Army kills 21 terrorists intercept logistics in Borno. àṣeyọrí ńlá ni o. àṣeyọrí ńlá ni ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́. because ebi pè láṣeyọrí in the sense that pé kìí ṣe nǹkan kékeré láti dojúkọ terrorist. nǹkan tó dágbára ni. àwọn terrorist tí à ń sọ yẹ weapon tí àwọn míì gan bí lọ́wọ́ lára wọn ọ̀fẹ́ ju tàwọn àmì ló ń gbà mí for àwọn àmì láti ní àṣeyọrí láti mú wọn balẹ̀ iṣẹ́ kiri kọ́ now it's quite commendable na lórí utide àsìkò tí lílọ bíbọ̀ mọ́ pọ̀ náà lásìkò tá a wà yìí tí àwọn ẹ̀ṣọ́ aláàbò gbọ́dọ̀ foríkorí láti rí i pé àwọn èèyàn gba àsìkò ayọ̀ wọn ò sọ́dọ̀ àsìkò ẹkún àtàsìkò ìbànújẹ́ mọ́ àwọn èèyàn lọ́wọ́ torí àwọn kan wà tẹ́ pé àsìkò tó má ti bẹ̀ sí ń yọ̀ tá à ń yọ̀ lọ́wọ́ tínú àwọn èèyàn ń dùn làwọn ọmọ oró láabi àti jẹ́ kí ẹ̀jẹ̀ sàn àti láti bà nǹkan jẹ́ táǹgọ̀ pé wọ́n brainstorm wọ́n sì jókòó láti rí i pé wọ́n mú ààbò àti pé kí nǹkan lọ lálàáfíà kó lè wà dáadáa mo fún bí wọ́n ṣe wá ń ṣe yìí kí wọ́n mọ̀ wípé àwọn alábọ̀dé wọ́n á sì mọ̀ wò wọ́n ṣùgbọ́n ibi kan fẹ́ gbà lájúbà ni pé káràlú náà kún wọn lọ́wọ́ níwọ̀nba láti fún wọn ní intelligent report kíákíá káwọn náà sì ti mọ heart tó máa ti gba intelligent report kó mọ̀ fi falẹ̀. mo rí wípé nínú ọdún yìí budget náà submit fún National Assembly security gbé wọn ju education lọ education wálẹ̀ débi pé kò meet up to the standard of UNESCO kò meet up débẹ̀ gan ìyẹn bẹ́ẹ̀ yẹn mo kí àwọn sójà wọn try gan o ṣùgbọ́n ẹ dákun kánjá mọ́ ráwọn òkú yẹn apá 40 apá 30 apá 11 bàbá orí ìwé láti ń pa gbogbo tí àbárí èdè tí bàbá ìpàtẹ́wọ́ fún ọ. ẹ fẹ́ mọ ráwọn òkú kánjá mọ́ ráwọn òkú yẹn ẹ̀yin náà bá ẹ bá rò kú. ẹ ṣe ojú wọlé òṣèlú ẹgbẹ́ ìbílẹ̀ bàbá náà. ṣẹ́rí I don't like you. òkú ní fẹ́mi fẹ́ mọ rí tí ẹ̀gbọ́n ti ń pa wọ́n. But let me say this nǹkan tó dáa ni wọ́n ti deploy wọn káàkiri yẹn ṣùgbọ́n wọ́n gbàgbé pé wọ́n deploy wọn lọ sí school ìtàn ti lọ kó àwọn ọmọ ẹnìkan ló pè wọ́n jáde tó ọ̀dà àwọn kan kúrò bẹ́ẹ̀. the saying the federal government has not come out láti sọ fún ẹ pé ẹni tó pè wọ́n tó ọ̀dà àwọn kan kúrò níbi tán wà ní tán fi lọ kó àwọn ọlọ́mọ. so ibẹ̀ deploy àwọn èèyàn wáyẹn does not guarantee safety when somebody kan lè pè wọ́n at any time láti withdraw. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ lẹ sọ. you have no command lásán fún wa ta ló withdraw wọn ta ló give them command somebody gave them command the federal government is silent on it today
so ẹ̀wọ̀n tẹ́ deploy kan ló wọ́n sọ wa kí ni guarantee pé wọ́n tún ní pè wọ́n. wọ́n á fi fóònù pè wọ́n. gàjẹ́ kí ni guarantee pé wọ́n tún ní pè wọ́n sáà nígbà tí pàwọn kan wọ́n pè wọ́n àgbórúkọ ẹni tó pè wọ́n dìsìn and federal government is also silent on it ṣẹ́rù ń bá wọn àti sọ ẹni tó pè wọ́n tó ọ̀dà àwọn pé ẹ kú òun bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá sọ pé ọ̀dà wọn gbogbo wọn sọ pé ẹnìkan ló fún wọn ní ọ̀dà who ṣé ghost ló fún wọn ní ọ̀dà ẹ wá lẹ̀ deploy ṣé àwọn tán deploy yẹn I will advise àwọn èèyàn gangan ẹ fi apparatus àti dáàbòbò ra yín bẹ́ẹ̀ o ẹ má rely totally on people that can withdraw at any time. People that can be called to withdraw at any time save yourself guard yourself nítorí náà bá ní ẹ fi dáàbò bora yín nígbà tó bá gba intelligence tó ń gba intelligence pé wọ́n ń bọ̀ àṣebì kan tẹ́ kó àwọn army lọ tẹ́ kó military lọ tẹ́nìkan wá pè wọ́n pé kán kó ń bẹ̀ tẹ́ pé the same country yìí wọ́n ti mẹ́tò pé wọ́n tó fi káwọn ọmọ lọ. pastor ibi tí mo ti fẹ́ support yín ni o nígbà ọ̀rọ̀ EndSARS ṣe pé ẹnìkan náà ni wọ́n sọ pé ó pè wọ́n tí wọ́n fi yìnbọn. wọ́n máa ń pè wọ́n ni. eléyìí náà wọ́n tún pè wọ́n tá a bá mẹni tó pè wọ́n ẹ mọ̀jẹ̀ àti pàtẹ fún wọn ẹ jẹ́ àrùkù kásìmọ̀ àwọn tí máa pè wọ́n. wọn kì í kókù síta internationally ń bolẹ̀ yín ti di kí wọ́n pa bóyá àwọn ológun lọ́dún kan wá sóòkù wọn. bàbá ẹṣọ́ ti nàìjíríà o ẹṣọ́ rẹ̀ o ẹṣọ́ ti nàìjíríà pa 40 ní kwara mú 3 lọ́bàgùn igi ọba ẹ̀kọ́ ọjáde kan jẹ́ àríyá o kó mọ̀ sí ẹ̀ka sáyẹn ẹ̀ka dédé sáyẹn lẹ́gbẹ̀ẹ́ títì ètò wọn ẹ̀dọ́ náà tí wọ́n bá pààyàn nílùú kan tàbọn boko haram bá pa gbogbo àti boko haram bá sọ ẹ̀kẹ́ sáwọn rí wọn àìrí ti sójà àwọn orúkọ àtàpà àrùkọ tí mílíṣì pa àìrí ti sójà nàìjíríà bàbá ẹ jẹ́ àmọ́ rí hàn ìláfimọ̀ pé lóòótọ́ ẹgbọ́ pààyàn lórí pépà yìí ẹgbàgbé journalist ni story dùn nǹkan ẹgbàgbé lórí level yẹn bàbá wọn ò tí ì rí 21 pa. nígbà wọn ò tí ì pààyàn wọn ò sọ pé à ń pààyàn. ṣe ń bá àwọn boko haram sì pààyàn àṣìrán àti apá ṣùgbọ́n ilé kún fídíò nothing ní kò sí nǹkan kan. Sorry, the most important thing ni pé àwọn ọmọ máa gbọ́ there is a difference between rescue and release. mo ti mọ ibi tẹ́ ẹ lọ mo ti mọ ibi lọ ẹ jẹ́ ìṣàlàyé rẹ fún mi ibi tẹ́ ẹ lọ ni o. ọmọ inú mi àbí. lọ́wọ́ ti jà lórí kan lọ́wọ́ ti jà lórí kan ni. alábòsí ni bọ̀bọ̀ yìí. wàlẹ́ alábòsí ni ní sì sàbòsí dáadáa láàárọ̀ ẹjọ́ gbọ́. ṣé kò sí dípò láàrin rescue and release. alẹ́ mi mọ̀ fi tẹ̀ lẹ́nu ibẹ̀ yẹn sì ó wà important sí wa. ìyẹn lè release under pressure. ẹ máa gbọ́ bí nǹkan ọba kọjá dẹ̀ ní release tó wà lọ́wọ́ yín náà ṣe ìkẹ́jẹ̀ owó náà ní gbogbo ohun tó yẹ kéèyàn gbọ́ asẹ́nà tó yẹ kéèyàn kó lọ yìí. ṣé pé you get what you want by what you have. ẹ̀yin lẹ fiẹ́lẹ̀ ni ọ̀tọ́rí release ẹ̀yin lẹ fiẹ́lẹ̀ ni àbẹ̀ rescue wọn ẹ̀tẹ̀ bá rescue yìí. involve no rescue. rescue involve. ẹ bá gbọ́ ẹ gba àwọn èèyàn yẹn kúrò lọ́wọ́ wọn ṣùgbọ́n tẹ bá gbà wọn kúrò lọ́wọ́ wọn ṣe gẹ́tẹ̀ sí àwọn tẹ gbà kúrò lọ́wọ́ wọn abọ́dọ̀ rí pé ẹ ṣe wọ́n ń jàǹbá ṣùgbọ́n tẹ pé lẹ́ẹ̀kan gbà wọn àdẹ̀gbọ́ wọn tí ẹ gbà lọ́wọ́ wọn yẹn ẹ release wọn ni ṣe gan release ẹ sì lè release èèyàn lásán àwọn mítà ó kọjá síwájú kó tó pẹ́ release èèyàn ẹ gbé mítà lọ́wọ́. ṣé nígbà tó dé release wọn yẹn wọn ò mọ ibi tán ti wá wọn ò mọ ibi tán ti gbé wọn dé. mo ṣe àpè number 1 ẹ gbé prepaid. rescue máa ń involve ìjà ó involve ìjà ìfagídí jáyàn gbà ìfagídí gbàyàn ìdojúkọ àwọn tó gbìyànjú. tẹ́jà náà máa rí i pé lóòótọ́ ni ìbọn dún ṣàtìkẹ́tẹ̀ rescue nù ṣùgbọ́n nàìjíríà wọ́n máa ń rí i. no we have an approach. kí ni approach wa. approach wa ni pé ẹ ti kọ́kọ́ gbé ẹ pé prepaid meter síwájú ẹni ẹlẹ́ni tá n fẹ́ kú wọ́n kọ́ sọ wọn prepaid meter síwájú nígbà wọn bá rí prepaid meter tán wọ́n wà dánwò padà fún wọn. Postpaid ni kì í ṣe postpaid meter ni kì í ṣe prepaid meter. APC to hold national convention next March. ó dà iná wọn ti kó wọn ti rí òru. kí ló dé kí ni inú ń bẹ. that is the beginning of the great pang tán bá ti ṣe kò yẹ kán ṣe báyìí kí ló dé ṣe good. kò sí party great what. pang ìpẹ́jù ńlá ni kò sí party tí ó fẹ́ ṣe convention ní towards election tí wọ́n máa ń padà wọ́n ń coordinate ara wọn mọ́. wọ́n ti sẹ́tù gbogbo ẹ̀ka tó fẹ́. wọ́n àti ìsẹ́tù rẹ̀ o ó bẹ́tà kan mọ́ ti ṣe kó ṣe pé after 2027 náà máa ṣe ẹ lọ kọ́lẹ̀ o ìjàmá. it's not against ẹ lè máa lo interim bàbá ẹ lè máa lo interim lọ iṣẹ́ gẹ̀tẹ̀ títí tẹ́ fi ráyè ṣe eléyìí tó fẹ́ ṣe yìí ẹ lọ kọ́lẹ̀ láti world level lọ sókè. ẹ̀yin èèyàn wọ̀nyí. ọmọ Yorùbá. ok àwọn Yorùbá yìí. ẹ̀yin ọmọ Yorùbá ẹ ń yọra yín lẹ́nu púpọ̀. sálẹ̀ pé ẹ̀yin ọmọ Oòduà nǹkan sálẹ̀ pé. ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Oòduà ń tẹ́rí ẹ̀ pera yín.
tẹ̀rẹ̀ pé ra ẹ̀yin yín. ọmọ òdu Anyway, Yorùbá is a borrow language. Yorùbá sí Oòduà is not a borrowed language. Baba ẹ mọ so. No, I say Yorùbá. Take this man out of the studio. I say Yorùbá is a borrowed language. I say African. Oh, ṣe kí ni o chemistry. Alaye. Oòduà is not a borrowed language. This information mo dẹ̀ fẹ́ kí ká mú sọ́wọ́. Àwa ni ìran ẹlẹ́tàn àti ìran àìṣòdodo jù lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwa ìran Yorùbá ìran Odùduwà. I agree with you. ìran ẹlẹ́tàn àti ìran àìṣòdodo jù. ẹ ti wọ́n fìdí ẹ̀ múlẹ̀ o. ẹ ṣe. ẹ fìdí ẹ̀ múlẹ̀. Yorùbá Odùduwà inseparable. Àbí o kò yé mi o. But when you start your ẹjẹ gúnlẹ̀ o báyìí ti tọ́ tán àpò lórí ẹ̀ nìyẹn o. Rédíò gan gbé sí. But tá a bá bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ wa a mọ̀ kí. Máa pé lè tani táyé àpólò ní ti pọ́ọ̀lù ní. àwa nìyẹn lẹ́tà. a mọ̀ fọ́ sí wẹ́wẹ́. Kó má ṣe lálàá. ó yẹ fúnlẹ̀ o ẹ jẹ́ wọ́n fúnlẹ̀ rọ wọn o. Àwọn kan kóra wọn jọ ń jò ní ní tí wọ́n ń béèrè fún dáa gan ìbéèrè làákàyè ni ó dẹ̀ ní ẹ̀mí tó ti sùn lórí ìbéèrè wọn àtàwọn tí ò lè gbélé mọ́ àtẹni tí ò lè rìn bó ṣe wù ú mọ́ lórí ìbéèrè wọn which is Yorùbá nation. Nígbà tí wọ́n béèrè Yorùbá nation débì kan àwọn kan tún ní Oòduà nation ni nítorí pé ibi tí wọ́n ti ń béèrè lọ́wọ́ wọ́n ní ìpínyà ẹnu wọ́n kọjú ìjà síra wọn. Ní òní ọ̀tá ilẹ̀ Yorùbá ni látijọ́ tí ìran míì àti Yorùbá nínú òṣèlú tí wọ́n ti ń figagbága tí wọ́n bá fẹ́ na Yorùbá lẹ́gba wọ́n wá agbẹjọ́rò Yorùbá wọ́n fi na Yorùbá lẹ́gba òun ni yóò fèsì ọmọ Yorùbá. Kí ni 2/3 náà sọ yẹn o. 12 ló kọ́mọ̀ jù. Sówẹ̀ mi mọ́ náà. Sówẹ̀ mi mọ́ náà. Like pastor say yẹn dáadáa. Ni wọ́n ní pass. Bọ̀ tẹ́ ẹ máa ń sọ 12/2 náà ẹ nígbà tí mention orúkọ. Ẹ bẹ́ẹ̀ bá mú okò ẹ mention mi ò mention okò. Ẹ láti Yorùbá Lọ́kọ̀ tí ẹ̀wọ̀n rẹ̀ Akíndélé. No ẹ mọ̀ sọ. Ọmọ kékeré lè ní táyà níbi ìrọ̀lẹ́ tí. Ṣé rí i pé ọ̀rọ̀ Yorùbá tó ti jẹ jáde ń sìn pé alábòsìn ní Yorùbá. I disagree with that. Yorùbá is very complex, very intellectual, and very critical. Apá kan lẹ o. No. The point is this: máa gbọ́. Ṣẹ́rí. Ẹ jẹ́ ń gúnlẹ̀. Ẹni tí a sọ fún yóò what's Yorùbá sọ̀rọ̀. Ibi tí mo wá ń lọ. Ibi tí mo wá ń lọ ni pé ọ̀rọ̀ ọ̀tọ̀ ní Yorùbá ọ̀tọ̀ l'Odùduwà yìí àwọn ò gbọ́ nígbà táwa wà kékeré tán kọ́ wa ní Yorùbá what is Yorùbá àwọn ò gbọ́ èyí tẹ́ ẹ tún ṣẹ̀ṣẹ̀ gbédé lónìí ṣé ń lẹ́kọ̀ọ́ àwọn ọmọ tiwa báyìí tá a fi máa lùsì sọ́ọ̀sì wa tá a fi ní lè trace ibi tá a ti wá tí contradiction ó fi wà sọ́ọ̀sì mi I'm from Ìbàdàn tí contradiction ó fi wà mo ti jáde nù. bẹ́ẹ̀ mọ́ lọ tó fi jẹ́ pé a jà pàdé ọ̀tá ni a wà máa wò pé bá ṣe tira wa sẹ́nu kú lójú ogun a dẹ̀ ń béèrè orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá a tún béèrè orílẹ̀-èdè ilẹ̀ Odùduwà now àkọ́kọ́ mọ ìta ń béèrè mọ́ báyìí náà now èmi wá sọ kíní kan gbà yẹn pé ó kì í tán bá tiẹ̀ wá fún wa gan ní ìta ń béèrè ìjà ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ìgbà náà láàmú Ifẹ̀ láàmú Èkìtì láàmú Ìjẹ̀ṣà láàmú Ìjẹ̀bú láàmú Ìbàdàn láàmú Ẹ̀gbá láàmú Ọ̀yọ́. Ambassador Yẹmí Farounbi ṣe pé mo kó tiwọn dàrẹ́ lè nígbà tá à ń sọ̀rọ̀ bàbá sọ kíní kan ọ̀rọ̀ tán sọ yẹn òun lẹ sọ yìí mo dẹ̀ di ọ̀rọ̀ yẹn mú pé ìfò tán bá fún wa tán gan nínú ibi tí nǹkan ó ti kọ́kọ́ dàrú wa ibi gan ni. Ẹ̀yin yóò dàrú láti tòní. Ibi gan Yorùbá land yìí. Yorùbá èyí tí ó dàrú láti tó wọ́n wá sọ bàjẹ́ ni. nígbàtà àdẹ sọ̀rọ̀ kẹ́kẹ́ nígbàtà kò mí nígbàtà sọ̀rọ̀ tí mo ní àwọn Èkìtì sọ pé tó bá ṣe pé létà wọn bá padà fún wa ní Yorùbá world yẹn ní regionalism tó ń béèrè fún o
mobile capital la máa ṣe kí lẹ something jọ yẹn. ètò jẹ́ ntakò yìí náà ni pé èwo làbúrò máa ṣe mobile káàkiri. sàwórí rẹ̀ ló bẹ̀rẹ̀ lẹ́nu ni. ṣé àlè ẹnu fẹnu kò ní. mobile capital. sáà gbà fúnra wa ni. sáà lè gbà fúnra wa ni. can you just imagine. western state tẹ́lẹ̀ ni. can you imagine. irọ́ ṣé ayé yesteryears là ń lò sí. we can do mobile capital kò sí ẹni tó ṣe ní lágbàáyé. ká ẹ mọ̀ gbẹ ayé yesteryears. àwọn kan ní àwọn adẹ ń lo history yesteryears dẹ kó wa jọ adẹ̀fẹ́ negate next year adẹ̀fẹ́ níṣọ̀kan. bàbá bíbá tí bàjẹ́ mọ́ àkọ́kọ́ bá lábùkù ọgbọ́dọ̀ padà sí bàjẹ́ mọ́ àbùkù ọlọ́mọ tó máa rọ̀ bọ́ o ẹja mọ́ o. only not to know what happened before you are born. it's to remain a child forever. yes. látọ̀ni the most important aspect of human life is history. àgbàgbé history. so wa ni ká a tún modify rẹ ni. we only modify the history. àgbàgbé a modify rẹ. modify rẹ destroy rẹ. destroy rẹ. you are destroying it. you are destroying because the reason the way ti. eléyìí sọ pardon ni ẹlẹ́yìn ọ̀tọ̀ sáwọn senator tó ń pardon. the way tí àwọn kan tẹ́ pera wọn lọ́mọ Yorùbá àti ọmọ Odùduwà tí wọ́n fi ń fi ẹnu sọ̀rọ̀ àwọn ọba lórí social media báyìí nítorí pé ẹ̀ ń fẹ́ followership ẹ̀ ń fẹ́ views ọ̀nà tí ò dáa rárá ni ó yẹ ká condemn ẹ̀. we condemn it totally. ó yẹ ká condemn ẹ̀. we condemn because they are the same thing. They are the same thing, they are the same meaning, and they are the same grammar and the same semantics. nígbà tí Ọọ̀ni of Ifẹ̀ ṣẹ̀ṣẹ̀ di kábíyèsí ó tó ọdún 5 tán fi drag ẹ̀ lórí social media pẹ̀lú ọ̀rọ̀ burúkú tẹ́ ẹ̀ lè mọ̀ pé tó ẹ pẹ́ tí èso ọba gan wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ sí ní ọ̀rọ̀ burúkú tí ò yẹ lẹ́nu. the same thing náà gbé sọ́dọ̀ Aláàfin báyìí ẹ lọ yẹ̀ wò ẹ lọ wò ìgbà tí mo sọ ẹ lọ wò kódà ọmọ Yorùbá tó jẹ́ blogger àwọn náà ń sọ ọ̀rọ̀ burúkú náà useless ọba wa gbàwo làwọn Haúsá bọ́ sórí social media bẹ́ẹ̀ gbàwo làwọn Ìgbò ṣe bẹ́ẹ̀ yẹn useless ọba tiwa tá a lẹ̀ ń gbìjà tá a lọ́ràn yín ṣẹ́ kí ló dé then useless àwọn ọba wa. Ọọ̀ni of Ifẹ̀ no controversy ọba wa ni tá a gbà fún 100%. Aláàfin of Ọ̀yọ́ ọba wa ni tá a gbà fún 100%. gbogbo àwọn ọba yìí ló yẹ ká accord respect fún. absolute respect. absolute respect. ọba mọ ní ayé Aláàfin àti Ọọ̀ni tó wàjà àti Aláàfin tó wàjà ìjà burúkú nígbà tí Ọ̀yọ́ state jọ wà táwọn méjèèjì wà lọ́yọ́ state. wọ́n jà gan àbí. tó jẹ́ pé ìjà wọn pọ̀ síbẹ̀síbẹ̀ náà kálukú àwọn méjèèjì ọ̀padà dálábùkù lọ́wọ́ àwọn ọmọ Yorùbá à ń pọ̀ nílé à ń pọ́n Aláàfin lé kí ló kàn wá. elite gan ló ń ba nǹkan jẹ́ jù. yes now elite ni. yes. ẹ jẹ́ n sọ kan fún yín gbogbo ariwo tí àtọ̀rọ̀ tá à ń sọ yìí àwọn tó kàn gangan they have not shown a kind of a sign of coming together. tọ́mọ ẹ̀yìn mi bá ń sọ̀sọ̀kúsọ èmi máa sọ fún ẹ pé kò rí bẹ́ẹ̀ attitude mi ló máa determine direction tó máa lọ. that is ọmọ ẹ̀yìn tẹ́ bá mọ̀. máa farabalẹ̀ no when my attitude determines listen Fẹ́mi when my attitude determines what happens you fall in line tó bá sọ̀rọ̀kúsọ wọn àbùkù ni ó jẹ́. ta ni ó wà nípò. ọkọ lèmi àti Oriyomi nìsín kìnnì kankan káwọn náà mọ come out together ká máa ṣe gan ká máa sọ káwọn náà tún máa drifted apart kọ́ pé sentence àwọn tó súnmọ́ wa kò tún dá. ìyàwó ààrẹ joyè nífẹ̀ẹ́ o. bẹ́ẹ̀ni tí wọ́n fi fẹ́ gba mic mọ́. àbí ayé ọ̀parẹ́ o. no at all. nobody criticize that even pẹ̀lú attitude wọn bẹ̀ why are we criticizing Seyi Tinubu a youth like us social media ni ẹ̀yin kọ́. social media ni why are we criticizing him. mo wo he's a vibrant youth. social media doesn't criticize him. yes he's a vibrant youth. láàrin àwọn ọ̀dọ́ ẹgbẹ́ rẹ̀ ẹ lọ béèrè tẹ́ni tó jẹ́ Seyi Tinubu ó dá sí àwọn ọ̀dọ́ ẹgbẹ́ rẹ̀ ó ṣe dáadáa. I know. so why are we criticizing Ọọ̀ni for crowning first lady. ta ni obìnrin tó wà first lady tí wọ́n fi irú nǹkan bá ń lọ tí ó pò wọ́n fẹ́. kò possible. kí ló tó kàn tá à ń bínú. ta lọ mọ ebó ọmọ president kan lógun ọ̀kadà tó lọ forí sọ́gi. 11 million. ètò sọ̀rọ̀ bàbá rẹ̀ ń wé tọ́jú ẹ̀ ní bówó wa ni. 11 million ni wọ́n rọ̀ ọ̀kadà yẹn. ebó
bó wa àwọn ìtọ́jú ẹ̀ ọmọ president ni. no normally owó wa náà wọ́n fi tọ́jú wọ́n ti láyọ̀ ní pọmọ ìyá ká. ní pọmọ ìyá ká tó ẹ jẹ́ kí a kí ṣe ẹ mọ̀ jẹ́ àkíyèsí wọn ẹ sòdodo fún wọn ni. appeal náà òdodo jáde. ẹ sòdodo fún wọn. it is wrong. ẹ já sòdodo fún wọn. it is wrong. ẹ já celebrate Seyi Tinubu. ẹ já celebrate. ó ní ọmọ president àkọ́kọ́ tó fira rẹ̀ lẹ̀ fún àwọn ọ̀dọ́ ẹgbẹ́ rẹ̀ tí wọ́n sọ ọmọ president. ẹ wo bọ̀bọ̀ kan báyìí tó máa ń ṣe kínní tó máa ń ṣe tí máa ń link ọkùnrin àti obìnrin pọ̀ lórí social media yìí kí ló kọ ẹ̀ náà lẹ́gẹ́ Miami. lẹ́gẹ́ ni yàmù. lẹ́gẹ́ tó ọlọ́rẹ̀ ọ̀rẹ́ Seyi Tinubu lòun òun kìíní kan adẹ̀rí tẹ́jọ́ ń ṣeré tó kò sọ pé èèyàn kan kéré sóun ó accommodate wọn ó mú gbogbo wọn mọ́ra so tírú wọn náà bá ń grow kò sí tó burú bẹ́ẹ̀. ẹ wá wo ẹni tí Ọọ̀ni of Ifẹ̀ fi jẹ aṣíwájú ọ̀kanlọ́mọ Oòduà yèèpẹ̀ lẹ Yorùbá mọ̀ pọ̀mọlúàbí atẹ́gùn tí ń fẹ́ omi tí ń sàn lẹ Yorùbá mọ̀ pọ̀mọlúàbí nílàjì. so ẹ dákun àwọn èèyàn tí wọ́n fi jẹ́ àwọn tó merit ẹ̀ ní àwọn tó worth ẹ̀ ní in as much as we are condemning those ọba kí ni wọ́n pè wọ́n ìfẹ́ lo king kí ni wọ́n pè wọ́n. the paramount rulers in Yorùbá land àti condemn àwọn tí wọ́n fi joyè ẹ tó bá ti bú yes ẹ tó bá ti ń condemn Ọọ̀ni torí pé ó fi engineer Dọ̀tun Sanusi jẹ́ ọ̀kan lọ́mọ lẹ́dùá afọ́jú ni kò mọ tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá kò mọ tó ń ṣẹlẹ̀ ńbàdàn kò mọ tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ and beyond kó lọ kó tiẹ̀ lọ ṣèwádìí pé ta náà pé ní Dọ̀tun Sanusi orí rẹ̀ ó pè yóò sọ pé òye nǹkan kéré ẹ̀fì míì sí I tell you tó bá mẹ́tán pé ní Dọ̀tun Sanusi number one nìyẹn aya rẹ̀ kìí ṣe aya rẹ ni wọn fi joyè ààrẹ ni ẹ ṣeun ààrẹ ni tá a bá wá appreciate ààrẹ ńlẹ̀ Yorùbá ṣé kàn lọ appreciate ẹnbi tí ò ti wá ni. wọ́n dẹ̀ tún appreciate ọmọ ẹ̀ náà ní. àtọmọ ẹ̀ náà wọ́n appreciate ọmọ ẹ̀ náà bẹ́ẹ̀. so nígbà tí coronavirus tó lọ sókè gan àwọn ráìsì kan wà tí wọ́n ń pín káàkiri wọ́n pín Ṣakí wọ́n pín Ìbàdàn wọ́n pín káàkiri Senator Yari ló kó ránṣẹ́ sílẹ̀ Yorùbá I was asking that time pé ṣé máa ìfẹ́ sí president ni. ọdún wo ni ẹ. ngbà coronavirus. 2020. ṣé kò sí lára ẹ̀sẹ̀ ló ti bàjẹ́ ṣá. rárá o. ìrọ̀ tàwọn custom. ó kó káàkiri tó pín káàkiri gbogbo àwọn olùsáró ní láìsí wọn ní Senator Yari ní mi mọ ìgbà yẹn mú mọ pé wow ẹni ṣe dáadáa so tá a bá fi yàn joyè àwọn nǹkan kan wà ń bẹ̀ ṣùgbọ́n tó dùn èmi bẹ̀ tí ń ká mi lára ni pé ẹ já máa pa àwọn ọba ilé wọn ìsalábùkù ọ̀kan lọ́mọ ẹ̀yin ó jẹ́ odidi ọmọ. èmi odidi ọmọ wà ní tí mo jẹ́ láti ọmọ tẹ́lẹ̀ ni odidi ọmọ ewo odidi ọmọ tó ràgbò kiri àbí mo sọ pé wọ́n ràgbò fún èèyàn ní. mo ní tí wọ́n ra àgbò fáwọn èèyàn. tí táwọn èèyàn fẹ́ táìmù yẹn ni. èèyàn ti ra láǹtà lọ́dọ̀ mi rí mo sọ ń bí iná àti kándù tó lẹ̀ bá mi. àgbò ló fi dáhùn mọ́. ẹ sọ dẹ́ fi mọ̀ wọ́n. orúkọ ni mo fi mọ̀. orúkọ wo. orúkọ Stanley ọmọ Stanley. èmi sì fi iṣẹ́ wọn èmi fi iṣẹ́ ọwọ́ wọn mọ̀ wọ́n. kí ló tẹ fi àgbò tẹpẹ àgbò lẹ́yìn fi mọ̀ wọ́n ara iṣẹ́ ọwọ́ wọn lè mi. àgbò lẹ́yìn fi mọ̀ wọ́n. ṣéètì ni kí n fi mọ̀ wọ́n. I think this is a very beautiful conversation this morning and I just want to say this that charity begins from home and ẹ jẹ́ kí àwọn balaye can live by example too. We want them to live by example. So all of us can emulate them. You emulate them. They lead and we follow. Let them live by example. Let them forget bad history. Let them come together. And work on something that will promote the unity. Then, so tabari yẹn kan pẹ̀lú wọn kí ló ti àpọ̀nlé tàn fún wọn. ní káfẹ́ ni Alhaji ẹ wo tiwa. anybody bá ṣe nǹkan tí ò bá dáa Agídìgbò straighten ẹ̀ lórí ètò. a ṣe wàláì we will straighten it. ẹyin bí yẹn bá dẹ̀ sí ń tọ́da náà. a ṣàlàyé defence headquarters àtàwọn ọlọ́pàá wọ́n ti kó àwọn èèyàn jáde sí àwọn strategic locations bọ́dún ṣe dé kó má jẹ́ pé wọ́n lọ máa dá wàhálà lẹ́nu ọdún àwọn tí wọ́n wọ chọ́ọ̀chì kí wọ́n ṣàbúrú wọ́n ti kó wọ́n tí mo fà sọ pé nítorí dáa ń bẹ̀ ni pé ẹ sọ́ra ayò pásítọ̀ bí ẹ bá ti ṣe báwọn ẹ fẹ́ sọ nǹkan nù. Army kills 21 terrorists intercept logistics in Borno. àṣeyọrí ńlá ni o. àṣeyọrí náà ẹ jẹ́ àdúpẹ́ lọ́wọ́. because ebi pè láṣeyọrí in the sense that pé
kì í ṣe nǹkan kékeré láti dojúkọ terrorist. nǹkan tó dágbára ni. àwọn terrorist ẹ̀yìn tí à ń sọ yẹ weapon tí àwọn míì gan ń bí lọ́wọ́ lára wọn ó fẹ́ ju tàwọn àmì ló ń gbà mí for our army láti ní àṣeyọrí láti mú wọn balẹ̀ iṣẹ́ kékeré kọ́ now it's quite commendable na lórí utide àsìkò tí lílọ bíbọ̀ mọ́ pọ̀ náà lásìkò tá a wà yìí tí àwọn ẹ̀ṣọ́ aláàbò gbọ́dọ̀ forí korí láti rí i pé àwọn èèyàn bá àsìkò ayọ̀ wọn sọ́dọ̀ àsìkò ẹkún àtàsìkò ìbànújẹ́ mọ́ àwọn èèyàn lọ́wọ́ torí àwọn kan wà tẹ́ pé àsìkò tó bá ti bẹ̀ sí ń yọ̀ tá à ń yọ̀ lọ́wọ́ tínú àwọn èèyàn ń dùn làwọn ọmọ òru láabi àti jẹ́ kẹ́sẹ̀ kí ẹ̀jẹ̀ sàn àti láti ba nǹkan jẹ́ táǹgọ̀ pé wọ́n brainstorm wọ́n sì jókòó láti rí i pé wọ́n mú ààbò àti pé kí nǹkan lọ lálàáfíà kó lè wà dáadáa mo fún bọ́ bí wọ́n ṣe wá ń ṣe yìí kí wọ́n mọ̀ wípé àwọn alábọ̀dé wọ́n á sì mọ̀ wò wọ́n ṣùgbọ́n ibi kan fẹ́ gbà ládùúrà ni pé káràlú náà kún wọn lọ́wọ́ níwọ̀nba láti fún wọn ní intelligent report kíákíá káwọn náà sì tètè mọ heart tó máa ti gba intelligent report kó mọ̀ fi falẹ̀. mo rí wípé nínú ọdún yìí budget náà submit fún National Assembly security gbé wọn ju education lọ education wálẹ̀ débi pé kò meet up to the standard of UNESCO kò meet up débẹ̀ gan ìyẹn bẹ́ẹ̀ yẹn mo kí àwọn sójà wọn try gan o ṣùgbọ́n ẹ dákun kájà máa ráwọn òkú yẹn apá 40 apá 30 apá 11 bàbá orí ìwé láti ń pa gbogbo tí àbárí èmi ti bàbá lọ́la ìpàtẹ́wọ́ fún ọ. ẹ fẹ́ mọ ráwọn òkú. ẹ fẹ́ ráwọn òkú kájà máa ráwọn òkú yẹn. ẹ̀yin náà bá ẹ bá rò kú. ẹ ṣe ojú wọlé. òṣèré ló bí lọ́bọ̀ wa mọ́. ó fi àdẹ́fà ṣẹ́rí. I don't like you. òkú ní fẹ́mi fẹ́ mọ rí tí ẹ̀gbọ́n ti ń pa wọ́n. But let me say this nǹkan tó dáa ni wọ́n ti deploy wọn káàkiri yẹn ṣùgbọ́n wọ́n gbàgbé pé wọ́n deploy wọn lọ sí school ìtàn ti lọ kó àwọn ọmọ ẹnìkan ló pè wọ́n jáde tó ọ̀dà àwọn kan kúrò ńbẹ̀. the saying the federal government has not come out láti sọ fún ẹ pé ẹni tó pè wọ́n tó ọ̀dà àwọn kan kúrò níbi tán wà ní tán fi lọ kó àwọn ọlọ́mọ. so ibà deploy àwọn èèyàn wá yẹn does not guarantee safety when somebody kan lè pè wọ́n at any time láti withdraw. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ lẹ sọ. you have no command láti sọ fún wọn ta ló withdraw wọn ta ló give them command somebody gave them command fact the federal government is silent on it today so ẹ̀wọ̀n tẹ́ ẹ̀ deploy kan ló wọ́n sọ wa kí ni guarantee pé wọ́n tún ní pè wọ́n. wọ́n á fi fóònù pè wọ́n. gẹ́gẹ́ kí ni guarantee pé wọ́n tún ní pè wọ́n sáà nígbà tí pàwọn kan wọ́n pè wọ́n àgbórúkọ ẹni tó pè wọ́n dìsìn and federal government is also silent on it ṣẹ́rù ń bá wọn àti sọ ẹni tó pè wọ́n tó ọ̀dà àwọn pé ẹ kú òun bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá sọ pé ọ̀dà wọn gbogbo wọn sọ pé ẹnìkan ló fún wọn ní ọ̀dà who ṣé ghost ló fún wọn ní ọ̀dà ẹ wá lẹ̀ deploy ṣé àwọn ìtàn deploy yẹn I will advise àwọn èèyàn gangan ẹ fi apparatus àti dáàbò bora yín bẹ́ẹ̀ o ẹ má rely totally on people that can withdraw at any time people that can be called to withdraw at any time save yourself guard yourself nítorí náà bá ní ẹ fi dáàbò bora yín nígbà tó bá gba intelligence pé wọ́n bọ̀ àṣebì kan tẹ́ kó àwọn army lọ tẹ́ kó military lọ tẹ́nìkan wá pè wọ́n pé kán kó mbẹ́ tẹ́ pé the same country yìí wọ́n ti mẹ́tò pé wọ́n tó fi káwọn ọmọ lọ. pastor ibi tí mo ti fẹ́ support yín ni o nígbà ọ̀rọ̀ EndSARS ṣàpẹ́ ẹnìkan náà ni wọ́n sọ pé ó pè wọ́n tí wọ́n fi yìnbọn. wọ́n máa ń pè wọ́n ni. eléyìí náà wọ́n tó pè wọ́n tá a bá mẹni tó pè wọ́n ẹ mọ̀jẹ̀ àti pàtẹ fún wọn ẹ jẹ́ àrùkù kásìmọ̀ àwọn tí máa pè wọ́n. wọn kì í kókù síta. internationally ń bolẹ̀ yín ti di kí wọ́n pa bóyá àwọn ológun lọ́bì kan wá sóòkù wọn. bàbá ẹṣọ́ ti nàìjíríà o ẹṣọ́ rẹ o ẹṣọ́ ti nàìjíríà pa 40 ní Kwara mú 3 lọ́bàgùn igi bàbá ẹ kó ọjọ́dẹ kan jẹ́ àríyàn o kó mọ̀ sí ẹ̀ka sáyẹn ẹ̀ka dédé sáyẹn lẹ́gbẹ̀ẹ́ títì ètò wọn ẹ̀dùn náà tí wọ́n bá pààyàn nílùú kan tàbọn Boko Haram bá pa. gbogbo àti Boko Haram bá sọ ẹ̀kẹ́ sáwọn rí wọn. àìrí ti sójà àmọ́ orúkọ àtàpá àrùkọ tí ní ti pa. àìrí ti sójà Nàìjíríà bàbá ẹ jẹ́ àmọ́ rí hàn yìí láfi mọ̀ pé lóòótọ́ ẹgbọ́n pààyàn lórí pépà yìí ẹgbàgbé journalist ni story dùn nǹkan ẹgbàgbé lórí level yẹn bàbá wọn ò tí ì rí 21 pa. nígbà wọn ò tí ì pààyàn wọn ò sọ pé à ń pààyàn. ṣe ńgbà àwọn Boko Haram sì pààyàn àṣìrán àti ẹ̀pà ṣùgbọ́n ilé kún fídíò nothing ní kò sí nǹkan kan. Sorry, the most important thing ni pé àwọn ọmọ máa gbọ́ there is a difference between rescue and release. mo ti mọ bí tẹ́ lọ
mo ti mọ̀ mo lọ mo ti mọ̀ lọ. ẹ jẹ́ ìṣàlàyé rẹ fún mi ibi tẹ́ ẹ lọ ni o. ọmọ inú mi àbí. lọ́wọ́ ti jáde nìkan lọ́wọ́ ti jáde nìkan ni.